lóòótọ́ ni o, Israel ti pa olórí ogun Iran Ali Larijani. Nígbà tí ìròyìn náà kọ́kọ́ jáde, ohun tí àwọn tí wọ́n fẹ́ràn Iran ń rò ní pé irú ẹ̀ ò lè ṣẹlẹ̀, wọn ò lè rí ọkùnrin náà pa. Ṣé mínísítà ètò ààbò wọn ní Israel Katz ló kọ́kọ́ sọ pé àwọn ti pa olórí ogun Iran Ali Larijani, ogun ti parí. Ohun tí àwọn èèyàn ṣe ń sọ pé ọ̀rọ̀ náà irọ́ ni nìyẹn, nítorí nítòdodo bí wọ́n ti pa Larijani yìí bíi pé ogun náà ti parí ni. Torí ọkùnrin náà gan ni olórí àwọn olórógun gbogbo pátá. Ó ní gbogbo àwọn olórí ogun tó kù ń gba àṣẹ láti ọwọ́ ẹ̀. Òun ló sì dúró nípò olórí orílẹ̀-èdè Iran lẹ́yìn tí àwọn Israel àti Amẹ́ríkà ti pa Ali Khamenei tí í ṣe olórí orílẹ̀-èdè náà lọ́jọ́ 28 oṣù kejì ọdún yìí. Ali Larijani kì í ṣe èèyàn kékeré ní Iran. Òun ló dàbí ẹni tí gbogbo ìjọba orílẹ̀-èdè náà dúró lé lórí, torí òun ni akọ̀wé ìgbìmọ̀ ológun tó ga jùlọ fún Iran. Òun sì ní bí igbákejì olórí ìjọba wọn nígbà tí Ali Khamenei fi wà láyé. Ọlọ́wọ́ ọ̀tún ẹ̀ ni òun gan ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ààrẹ orílẹ̀-èdè sì mọ̀, nítorí òun ló máa ń jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ọ̀rọ̀ pàtàkì àgbáyé kan bá ṣẹlẹ̀ tó kan orílẹ̀-èdè Iran. Gbogbo agbára Iran pátá ló wà lọ́wọ́ ẹ̀. Òun ló sì fàṣẹ sí yíyan olórí orílẹ̀-èdè náà tuntun. Nínú àwọn tí wọ́n máa ń dáàbò bò jùlọ ní orílẹ̀-èdè náà ni, nítorí òun fúnra ẹ̀ ní ilé agbára. Bí àwọn Israẹli sì ti ṣe rí ipa bẹ́ẹ̀ yẹn ya gbogbo àwọn èèyàn ilẹ̀ náà lẹ́nu, àti àwọn alágbára ìjọba àpapọ̀ wọn pàápàá. Kìnní tí wọ́n ń jù yẹn náà ni o, àdó olóró tí wọ́n jọ ń jù lu ara wọn yẹn náà ni. Àmọ́ àwọn àdó kan wà tí àwọn Israẹli ń jù tó jẹ́ atamátàsé burúkú ni wọ́n. Ibi tí wọ́n bá rún àdó náà ló máa ń sábà lọ. Àdó yìí ni wọ́n jù tí wọ́n fi pa olórí orílẹ̀-èdè náà fúnra ẹ̀ Ali Khamenei. Torí ọ̀gangan ọ́fíìsì ẹ̀ ni wọ́n rún àdó náà sí, níbi tí òun sì ti ń ṣèpàdé àti àwọn aṣáájú ìjọba ẹ̀ ní kinní náà ti balẹ̀ lóòótọ́. Nígbà táwọn tọ̀hún kò sí rẹ́ni tó ń bá wọn jà, tó jẹ́ ariwo ńlá ni wọ́n gbọ́. Àdó ti ṣe iṣẹ́ burúkú tó wá ṣe kí àwọn aráàlú tó mọ̀ pé iná ti sọ láàrin ìràwé gbígbẹ. Ìgbà náà ni wọ́n sì tó mọ aburú tí kinní náà ṣe àti bí aburú ọ̀hún ti pọ̀ tó gan-an. Irú àdó náà ni wọ́n tún jù yìí o. Kóńgé Ali Larijani làdó náà sì ṣe, nítorí nínú ilé níbi tí òun àti ọmọ ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ ẹ̀ wà ní kinní náà ti kọlù wọ́n tó sì já wọn sí wẹ́wẹ́. Bí àdó náà ti balẹ̀ tí àwọn Israel tó jù ú kò rẹ́nìkan kó rápálá jáde láti ibẹ̀, ni wọ́n ti mọ̀ pé àwọn aráabí náà ti lọ sọ́run ọ̀run àṣàǹtẹ̀. Ohun tó sì jẹ́ kí wọ́n kéde pé àwọn ti pa olórí ogun Iran nìyẹn. Fún ìgbà pípẹ́ àwọn Iran fúnra wọn ò lè sọ̀rọ̀, nítorí wọn ò gba ìròyìn náà gbọ́ rárá. Ẹni tí wọ́n ní wọ́n pa yìí sì bá àwọn èèyàn tiẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ yìí kan náà, tó sì wá jẹ́ láàrin wákàtí kan péré làwọn Israel ti ń sọ pé àwọn ti pa. Ohun tí ò jẹ́ kí wọ́n lè tètè wí kinní kan rèé. Nígbà tí ọ̀rọ̀ yóò sì bọ́ lẹ́nu wọn, ohun àrò ni. Nítorí yàtọ̀ sí pé wọ́n pa ọmọ olórí ogun Iran yìí, ìyẹn Morteza, mọ́ bàbá rẹ̀, bẹ́ẹ̀ náà ni wọ́n pa olórí àwọn àkànṣe ọmọ ogun tí wọ́n ń pè ní Basij, ìyẹn Gholam Reza Soleimani. Òun náà kì í ṣe èèyàn kékeré, nítorí àkànṣe àwọn ọmọ ogun tó ní yìí ló máa ń pidán oríṣiríṣi bí ọ̀rọ̀ bá le koko tán fún Iran. Soleimani yìí sì ni olórí wọn fún ìgbà pípẹ́. Ìyẹn ló ṣe jẹ́ bí a ti ń wí yìí, àwọn Israel àti Amẹ́ríkà ti pàtó àwọn olórí ogun ńláńlá 6 láti ìgbà tí kinní yìí ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ àwọn yìí gan-an ni wọ́n sì ń ṣèjọba, àfi bí ìgbà tí wọ́n ń da ìjọba Iran wó lulẹ̀ pátápátá ni. Nítorí àwọn tí wọ́n ń pa yìí, àwọn tí wọ́n di òpó orílẹ̀-èdè náà mú ni wọ́n. Àwọn gan ni agbára ìjọba Iran wà lọ́wọ́ wọn. Lẹ́yìn tí wọ́n pa Ali Khamenei, wọ́n ti pa Ali Shamkhani, ẹni tó jẹ́ olórí ìgbìmọ̀ elétò ààbò, Head of National Defense Council. Wọ́n pa Muhammadu Papọ̀, ẹni tí í ṣe olórí àpapọ̀ àwọn ọmọ ogun Iran. Wọ́n pa Amir Nasrizadeh, mínísítà abẹ́lé ètò ààbò. Wọ́n pa Abdulrahman Musafi, olórí òṣìṣẹ́ àwọn ológun gbogbo. Ẹ̀yìn náà ni wọ́n wá pa Larijani yìí, Secretary of Supreme National Security Council.
fún ọ̀pọ̀lọpọ̀ ọdún Larijani ló ń darí ohun gbogbo tó bá ti jẹ́ ètò ààbò tàbí ọ̀rọ̀ ogun ní Iran. Bí a bá sì ti mú olórí orílẹ̀-èdè náà kúrò, kò tún sẹ́nìkan tó tó òun ni wọ́n gbójúlé pé yóò tọ́ olórí tuntun tí àwọn ṣẹ̀ṣẹ̀ yàn yìí Mujtaba Khamenei sọ́nà, pé yóò lè fi mọ ọ̀nà gbogbo tí kò mọ̀ tẹ́lẹ̀, yóò sì túbọ̀ jẹ́ kí ohun gbogbo yé e sí i. Larijani làwọn èèyàn mọ̀ níta jù, bẹ́ẹ̀ làwọn olórí ilẹ̀ òyìnbó púpọ̀ bẹ̀rù ẹ̀, ọ̀rẹ́ àwọn míì nínú wọn sì ni. Ohun tó mú olórí orílẹ̀-èdè Russia bínú nìyẹn. Ó ní pípa tí wọ́n àwọn Trump àti Israel pa ọkùnrin náà kò dáa, torí aṣáájú ilẹ̀ olómìnira Iran ni. Ṣùgbọ́n iyọ̀ tó dà sómi kò ṣeé ṣàmọ́. Ọ̀pálámbá ọtí òyìnbó ti fọ́, àsọgbá kan kò lè sọ padà. Larijani ti lọ, béèyàn sì ń gẹṣin kò lè bá àwọn ará Iran pàápàá mọ̀ bẹ́ẹ̀. Àmọ́ kinní kan kọ àwọn aláṣẹ ilẹ̀ Iran fúnra wọn lóminú. Ìyẹn náà ni pé báwo ni àwọn Israel àti àwọn Amẹ́ríkà ṣe mọ̀ ọ̀kan ibi tí àwọn èèyàn àwọn gan bá wà, pàápàá àwọn aláṣẹ orílẹ̀-èdè àwọn, tí wọ́n sì ń ju bọ́ǹbù wọn síbẹ̀ tí bọ́ǹbù náà sì ń pa wọ́n. Ìyẹn ni wọ́n ṣe fura pé bí ikú ilé ò pa ni lọ̀rọ̀ yìí o, tó dé ò lè pààyàn, pé àwọn kan wà ní Iran tí wọ́n ń ṣe amí fún àwọn ará Israel àti Amẹ́ríkà, àti pé wọ́n ti pọ̀ púpọ̀ lọ́dọ̀ wọn. Ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣa àwọn èèyàn, gbogbo àwọn tí wọ́n bá fura sí, ó sì ti lé ní 100 àwọn èèyàn tí wọ́n ti ṣàjọ láàrin ọjọ́ kan síra. Adájọ́ àgbà ilẹ̀ náà sì tiẹ̀ ti fọ̀rọ̀ sílẹ̀ pé ẹni yòówù tí wọ́n bá ti mú tó ń ṣe àmì fún Ísírẹ́lì àti Amẹ́ríkà, pé ẹjọ́ wọn ò ní pẹ́ rárá, pípa ni wọn yóò pa wọ́n, torí ẹjọ́ ikú ni wọn yóò dá fún wọn. Ìyẹn gan ni wọ́n sì ń sọ lọ́wọ́ nígbà tí wọ́n gbọ́ ikú mínísítà ńlá ètò ààbò Iran fúnra ẹ̀, ìyẹn Esmail Khatib, tí wọ́n ní àwọn Amẹ́ríkà àti Ísírẹ́lì ti tún pa òun náà. Bẹ́ẹ̀ Khatib yìí mọ púpọ̀ nínú ètò ààbò Iran, torí lára àwọn tí wọ́n jọ bẹ̀rẹ̀ kinní náà ni. Àwọn ìjọba Iran kò sì mọ̀ pé òun náà yóò tún bá ikú òjijì pàdé bẹ́ẹ̀ rárá. Iran náà kò dáwọ́ bọ́ǹbù dúró, wọ́n jù ú kiri ni o. Wọ́n sì ń lérí pé àfi tí àwọn bá gbẹ̀san gbogbo àwọn olórí àwọn àti olórí ìjọba àwọn tí àwọn Amẹ́ríkà àti Ísírẹ́lì ń pa. Bẹ́ẹ̀ ni Trump ń lérí pé kò lè pẹ́ kò lè jìnnà tí àwọn yóò fi yanjú ìwọ̀nba àwọn olórí tó kù ní Iran, tí àwọn yóò sì mú àwọn tó bá kù lóòyè, tí àwọn yóò gba ìjọba kúrò lọ́wọ́ wọn, tí àwọn yóò sì gbé ìjọba gidi dìde níbẹ̀ fún àwọn èèyàn wọn. Láti ìgbà tí Iran títí ọ̀nà agbami Strait of Hormuz, ìyẹn níbi tí wọ́n ń gbé epo ńláńlá gbà lọ sí àwọn orílẹ̀-èdè ìlú òyìnbó wọ̀nyí, ìyẹn láti ọjọ́ kìíní oṣù yìí, tí Trump sì ti pe àwọn olórí orílẹ̀-èdè ayé tó kù tí àwọn yẹn kò dá lóhùn. Ó ti ní òun yóò jagun náà fúnra òun yóò sì rí pé òun ṣẹ́gun Iran láì kó alágbára kankan ní orílẹ̀-èdè náà mọ́ rárá. China ti sọ̀rọ̀ ní tiwọn. Wọ́n ní àwọn ò lè dá sí ogun náà, pé àwọn ń wo àwọn ọ̀nà tí àwọn lè fi parí ìjà náà ni, ìyẹn ọ̀nà tí Amẹ́ríkà àti Ísírẹ́lì yóò fi jọ jókòó papọ̀ tí wọn yóò sì yanjú àwọn tó wà láàrin wọn. Germany ní òun náà ò lè dá sí i, nítorí Amẹ́ríkà kò sọ ìdí ogun náà fáwọn, àti ọ̀nà tí wọ́n fẹ́ fi jagun náà, àti ohun tó ń ṣẹlẹ̀ gan-an. Ṣá bí China ti wí ní ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè tí wọ́n ń pè ní NATO náà ń sọ pé àwọn ò fẹ́ wọ inú ìjà náà. Ọgbọ́n ni àwọn yóò dá sí tí àwọn yóò fi lè jẹ́ kí Iran ṣí ojú ọ̀nà agbami náà padà, kí àwọn ọkọ̀ ojú omi ńláńlá tó ń gbé epo kọjá lè máa ríbi lọ. Àwọn Iran fúnra wọn náà ti ní àwọn mọ bí àwọn ti lè ṣí àwọn ọ̀nà agbami yìí fún àwọn tí kò bá sí lẹ́yìn Amẹ́ríkà, pé àwọn ọ̀tá àwọn nìkan làwọn ò ní jẹ́ kí wọ́n kọjá. Eléyìí ló sì mú ọjà epo rọ̀bì àgbáyé dàrú pátápátá. Síbẹ̀ náà ogun náà ń gbóná janjan sí i ni. Iran fúnra wọn ti kéde láì fi bò rárá pé kí àwọn ará Saudi Arabia àti àwọn ará Dubai máa múra sílẹ̀ o. Wọ́n ní àwọn ilé ìfọpo àti ibùdó epo ńláńlá 5 làwọn fẹ́ kọlù níbẹ̀. Kò sì sí bí wọn yóò ti ṣe tí kinní náà kò ní bà wọ́n tàbí tí ò ní bá wọn. Bó bá wù wọ́n kí wọ́n kó àwọn èèyàn wọn kúrò níbẹ̀, bí wọn kò bá sì fẹ́ kí wọ́n má kó àwọn èèyàn kúrò. Ẹni bá faragbà níbẹ̀ faragbà náà nìyẹn, kò sí kinní kan tí àwọn lè ṣe sí i. Wọ́n ní àwọn yóò kọlù ilé ìfọpo Samref ní Saudi Arabia, àwọn yóò kọlù Houston Gas Field ní Dubai, bẹ́ẹ̀ làwọn yóò kọlù Ras Laffan Refinery ní Qatar.
wọ́n ní kí wọ́n máa múra sílẹ̀ kí wọ́n má sì sọ pé àwọn ò gbọ́ o ogun náà ń bọ̀ níkùlé wọn. àwọn bọ́ǹbù tí Iran jù lu àwọn Israeli lóru mọ́jú òní, àwọn oníròyìn orílẹ̀-èdè náà sọ pé nǹkan púpọ̀ ló bàjẹ́ fún wọn bó tiẹ̀ jẹ́ wọn ò rẹ́nìkan pa. ṣùgbọ́n àwọn Israeli pàápàá ń jà burúkú lọ ni, pàápàá ní gbogbo agbègbè Lebanon. wọ́n sì ti pa ju 20 èèyàn lọ ní Beirut. bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń ju bọ́ǹbù sí agbègbè Lorestan ní Iran. wọ́n pààyàn 7 níbẹ̀, àwọn bíi 64 ló sì farapa yánnayànna. èyí tó ń ká gbogbo àwọn orílẹ̀-èdè ayé lára jù tí àwọn míì kò sì fi tẹ̀lé Trump ní ti Strait of Hormuz, ìyẹn níbi tí àwọn ọkọ̀ ojú omi ńláńlá ń gbé epo gbà kọjá tó wà lábẹ́ àkóso Iran. wọ́n ní tí ọ̀rọ̀ bá di ogun burúkú níbẹ̀, nǹkan yóò bàjẹ́ débi pé ó lè gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù, ìyẹn tí kì í bá ṣe ọdún, kí wọ́n tó rí àwọn nǹkan tó bá bàjẹ́ níbẹ̀ tún ṣe. ìyẹn ni wọn ò ṣe fẹ́ ogun níbẹ̀, tí wọ́n sì ń wá gbogbo ọ̀nà láti rí i pé ogun náà parí. àmọ́ Iran ní pẹ̀lú gbogbo ohun tó ti ṣẹlẹ̀ sáwọn yìí, pàápàá jùlọ ikú Larijani tó jẹ́ òun gan ló lè dá sí irú ọ̀rọ̀ yìí, tó mọ ohun tí òun yóò ṣe fún Iran bí ọ̀rọ̀ bá ta kókó báyìí. àwọn ò lè jókòó ọ̀rọ̀ àjókòósọ kankan mọ́, kí àwọn kúkú máa jagun náà lọ ni, níbi tó bá já sí kí gbogbo ayé sì fojú rí. Israel náà ti ní àwọn ò fẹ́ ìjókòó mọ́, àmọ́ àwọn èèyàn mọ̀ pé àwọn ò lẹ́nu níbẹ̀ ní tiwọn. ohun tí Amẹ́ríkà bá fẹ́ ni àwọn yóò ṣe. ohun gbogbo wá wà lọ́wọ́ Donald Trump ṣá o, bí yóò ti ṣe ti Amẹ́ríkà, Israel àti Iran yóò fi tún jọ jókòó. bí bẹ́ẹ̀ kọ́, ogun náà lè pẹ́ ju ohun tí àwọn èèyàn fọkàn sí lọ. Ọláìwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ àwọn ohun tó ń ṣẹlẹ̀ níbi ogun Amẹ́ríkà, Israel àti Tehran tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.